lára àwọn tá à ń jẹ mọ́sà rẹ̀ bọ̀ létí tí tá a pè ní àṣà àsọmọlórúkọ. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ẹ rí i pé a ti yànnàná pé àsìkò ìgbà tọ́mọ bá wà nínú oyún, tíyá bá wà nínú oyún, àwọn ìtọ́jú tó péye tí wọ́n máa ń fún ìyá abiyamọ ńgbà tó bá wà nínú oyún. Bẹ́ẹ̀ la sì ti sọ̀rọ̀ lórí bí àwọn ètò tí wọ́n fi máa ń wúre fọ́mọ ní àsìkò ìgbà tí wọ́n bá fẹ́ sọmọ lórúkọ. Amẹ́nubà débi pé bọ́ bá jọmọ ọkùnrin ní wọ́n bá bí tí wọ́n fẹ́ sọ lórúkọ nígbà náà lọ́hùn láyé ìjọ́hun, wípé ọjọ́ kẹsàn-án ni wọ́n máa ń sọrú ọmọkùnrin bẹ́ẹ̀ lórúkọ. Bọ́ bá jẹ́ ọmọbìnrin ni nílẹ̀ Yorùbá, ọjọ́ keje ni wọ́n máa ń sọ lórúkọ. Bọ́ bá sì jẹ́ pé ìbejì ni ẹdun, á jẹ́ pé ọjọ́ kẹjọ ni wọ́n sọ lórúkọ nílẹ̀ Yorùbá ni, kó tó wá tó di pé ojú là táwa ń sọmọ lórúkọ níjọ́ kẹjọ láyé òde òní. Àmọ́ láyé ìjọ́hun ni wọ́n ti máa tònú. Ẹ mọ̀ pa á ti mẹ́nubà. Àmọ́ n tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ìsọ̀rí mélòó ni Yorùbá máa ń gbà sọmọ lórúkọ. Ọ̀nà ìsọ̀rí mélòó gan ni Yorùbá pín orúkọ àwọn ọmọ sí nílẹ̀ Yorùbá. Yorùbá pín orúkọ ọmọ sí orúkọ àbísọ, orúkọ àmútọ̀runwá, orúkọ àbíkú. Orúkọ àmútọ̀runwá náà la lè pè ní orúkọ àbísọ. Bí àpẹẹrẹ nísìnyí, wọn a máa ní Táyé, orúkọ àbísọ nu, torí pé orúkọ tó mú wá látọ̀run nu. Ìgè, Àìná, Òjó, Ìlọ̀rí, Amúsàn, Olúgbòdì, Àjàyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ara àwọn orúkọ àbísọnù tó jẹ́ orúkọ àmútọ̀runwá nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni Yorùbá sì tún ní orúkọ ìdílé. Àwọn orúkọ wo lorúkọ ìdílé? Bóyá nísìn Ọlọ́sùn ni wọ́n nílé wọn, wọ́n lè ní Ọ̀ṣúnfúntọ́, Ọ̀ṣúnbùnmi, Ọ̀ṣúngbèmí, Ọ̀ṣúnwáńwá, Ọ̀ṣúnbùnmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá sì jẹ́ pé ìdílé àyàn ni, wọ́n lè ní Ọ̀pákúnlé, Ọ̀pádèyí, Ọ̀páwáńwá, Ọ̀páfúnkẹ́, Ọ̀páníran, Ọ̀pá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá sì jẹ́ pé ìdílé eléégún ni, wọ́n lè ní Ọ̀jẹ́lábí, Ọ̀jẹ́rìndé, Ọ̀jẹ́wáńwá, Ọ̀jẹ́kúnlé, Ọ̀jẹ́kúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá jẹ́ ìdílé Ọlọ́sùn, wọ́n lè ní Omífúntọ́, Omígbèmí, Omíbùnmi, Omíwálé, Omíkúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá sì jẹ́ pé ìdílé Adé ni, wọ́n ń dádé ran wọn, wọ́n lè ní Adéyẹmí, Adékànmí, Adésínà, Adégbèmí, Adékúnlé, Adéwálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lérò pé àwọn tá à ń yànnà náà ń yé wa. Orúkọ ìdílé nù, pé orúkọ ìdílé wọn pẹ̀lú tí wọ́n bá ń ṣe nínú ìdílé wọn. Orúkọ ìdílé nù. Ṣé ẹ wá rí gbẹ̀yìn rẹ̀ tó parí ni là máa ń pè ní orúkọ ìnagijẹ. Wọ́n máa ń fún yàn lórúkọ ìnagijẹ bóyá bí èèyàn bá ti ń dàgbà bọ̀. Bí àpẹẹrẹ nísìn, ẹ rí i pé èmi tí mò ń bá wa sọ̀rọ̀ yìí, Káyọ̀dé Àjàó ilé ọkọ mi tí bàbá àti ìyá sọ mí. Àmọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ dá mọ̀, ẹ máa ń pè mí ní àròyé ọba. Àwọn míì a sì tún máa pè mí ní àgbàwá búra. Ṣé ẹ rí i pé orúkọ ìnagijẹ nu? Mo fẹ́ lè sọ pé àwọn orúkọ ìnagijẹ gan ó ti borí orúkọ táwọn bàbá àti ìyá fún mi lọ. Torí púpọ̀ nínú àwọn tí ń pè mí lágbàwá búra, púpọ̀ àwọn tí ń pè mí láròyé ọba, ẹlòmíì ò fi bẹ́ẹ̀ mú orúkọ mi gangan. Àmọ́ ìlàjẹ orúkọ mi tí í ṣe ìnagijẹ ni wọ́n mọ̀ jù. Níta ń sọ̀rọ̀ lé lórí nù. Àwọn àsọ̀rí tí Yorùbá máa ń gbà tí fi máa ń sọ ọmọ lórúkọ nù. Yorùbá sì bọ̀ wọ́n pé orúkọ ọmọ nìjánu ọmọ. Orúkọ ọmọ gangan ni ó ṣàtọ́ka pé irú ọmọ wo ní í ṣe. Irú ọmọ ńbo ló ti jáde wá. Ta làwọn òbí rẹ̀ nílẹ̀ Yorùbá bí wọ́n ti gbà nù. Nínú orúkọ àbíkú tí wọn ò tí ì mẹ́nubà. Orúkọ àbíkú ibẹ̀ láti rí Ìsọ́kọ́, Mọ́lọmọ́, Dúróṣinmí, Rótìmí, Ajítòní, tó máa ní Dúróṣayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí Yorùbá ṣe máa ń fọ́mọ lórúkọ nígbà náà lọ́hùn-ún. Irú àwọn ọmọ wo ni wọ́n ń pè ní àbíkú ọmọ?
àwọn ọmọ tó jẹ́ pé bí wọ́n bá ti bí wọ́n lẹ̀ báyìí wọ́n padà bí wọ́n bá ti bí wọ́n lẹ̀ báyìí wọ́n padà àwọn ọmọ tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń bọ̀ ní Yorùbá máa ń pè ní àbíkú ọmọ láyé ìgbà náà lọ́hùn. Kí sì ni tó fà á tí wọ́n fi máa ń bí àbíkú ọmọ? Ìgbàgbọ́ Yorùbá ni pé àwọn ọmọ tó bá já àwọn ọmọ eléré ni wọ́n máa ń pè, àmọ́ bẹ́ẹ̀ kọ́ nínú ìmọ̀ ìjìnlẹ̀ ọjọ́ gàtí ọjọ́ gàtí ó fẹsẹ̀ méjèèjì jọra wọn. Àmọ́ láyé òde òní nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ dé ó di pé ṣé ẹ bára yín mu kẹ́ ẹ tó fẹ́ra yín, bó lẹ̀jẹ̀ yín méjèèjì, bó ni ìbáṣepọ̀ àwọn ẹ̀jẹ̀ yín àti ibi tí kálukú yín tò sí táwọn olóyìnbó ń pè ní genotype àti blood group. Ẹ rí i pé láyé òde òní kò fẹ́ fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ ti dénú, àmọ́ nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ ò tí ì dé wọn ò mọ bí wọ́n ṣe lọ rèé máa yẹ ẹ̀jẹ̀ wò, lọ yẹ àwọn ibi tí kálukú wọn tò sí blood group àti genotype wọn ò mọ̀. Ni ló fi dàbí gbà pé bóyá àbíkú ń pọ̀ láyé ìgbà náà. Àmọ́ gbàgbọ́ Yorùbá ń gbà ní pé gbogbo ọmọ tó bá ti bí tó padà ọmọ eléré ni. Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kọjọ́ ọmọ eléré, àmọ́ nígbà míì náà gbogbo ẹ̀kọ́ ni ló fi jọ́ ọmọ eléré. Ìgbàgbọ́ Yorùbá nù àṣà àsọmọ ló kọ bó ti ṣe jẹ́nu o. Àmọ́ ìtẹ́yìn bá rántí tá a mẹ́nubà ẹ dákun ẹ bá ń fi sábàlá àríwísí. Ẹ má gbàgbé láti tẹ̀lé ojú òpó wa lórí YouTube Àgbàwábúra, kẹ́ẹ̀sì tẹ̀lé wa láwọn àpọ̀nà àyè tẹ́ ẹ ti ń wò wáyìí náà. Ẹ tẹ̀lé wa ẹ dákun, ibẹ̀ lẹ́tíkẹ́ wá tan notification button yín lẹ̀ èyí tá a pè ní ìtanilólobó, aago kélébé tẹ̀ ń wò ẹ tẹ̀ ẹ́. Òní ọmọ tayín lólobó láwọn ìgbàkúùgbà tá a bá ti ń fi fọ́nrán sórí ìlà yìí. Ẹ mà ṣeun o tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ sì ń fìfẹ́ hàn sí. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi, ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn ògbó mi kò gbọ́ ọmọ àfògbólàjà. Àìsá ni mí jagúnjọ bí ọmọ alákàtàkọ ẹrẹ sọ̀hún kèétán ògbórí ẹlẹ́mọ̀sọ́ bògùn ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógun. Kò ní jù báyìí lọ o, ibi tí a fi àdàgbà ètò àṣà ìsọmọlókọ láyé àtijọ́ ibi tá a fàdàgbà rẹ̀ rọ̀ sínú. Àwọn ìtẹ́ ẹ bá rántí àbí ìtẹ́ ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ẹ bá ń fi sábàlá àríwísí. Ẹ rí i pé ẹ fọ́nfọ́nrán yìí káàkiri, ẹ sì rí i pé ẹ láìkì ẹ tẹ̀lé ẹ fìfẹ́ hàn sí. Kẹ́sì ṣe kí ni ẹ tẹ̀lé ẹ fọ́lò ẹ subscribe. Títí ìgbà míì tààtún láǹfààní àtijọ́ máa pàdé. Ire lójú owó rí o, ire lèmi àti yán máa rí. Ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tàgbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbàláńgbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba Àgbàwábúra wò ewé ò ṣe.